Ẹ káàbọ̀ sí orí ètò wa tòní lórí ibùdó ìtàn lẹ́wà ní Yorùbá Tales TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Ẹni tó wá sì gba àwọn àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré kan. Ẹ jọ̀wọ́ ẹni tó bá máa dáhùn àwọn àlọ́ wa yìí, ẹ bá wa dáhùn gbogbo ẹ̀ papọ̀ sí ojú kan náà kí a lè gba ẹ̀bùn kékeré yìí. Àlọ́ o, àlọ́ o. Ẹ̀kíní. Ajá bàbá mi kan láéláé, ajá bàbá mi kan láéláé. Ibikíbi tí bàbá mi bá rè, ajá rẹ̀ ń tẹ̀lé ni o. Kí ni o? Ẹ̀kejì. Àràbà ńlá kò ní ibojì o. Kí ni o? Ẹ̀kẹta. Òrúkú tindítindín, òrúkú tíndìtíndìn, òrúkú bí igba ọmọ gbogbo wọn ló lè tìró o. Kí ni o? Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Mo ń bọ̀ ná. Ẹ káàbọ̀ padà. Ní báyìí a ó bọ́ sí abala kejì orí ètò wa. Ìtàn wa tòní ó dá lérí arákùnrin kan tí à ń pè ní Owónífáàrí. Owónífáàrí jẹ́ olówó àti ènìyàn pàtàkì ní ìlú. Ní ọ̀sán ọjọ́ kan, Owónífáàrí jókòó sí abẹ́ igi àràbà kan lẹ́bàá oko rẹ̀, ó sì ń fi ẹnu gé obì jẹ. Ọmọdékùnrin kan sì kọjá níbi tí Owónífáàrí ti ń fi ẹnu gé obì rẹ̀. Bẹ́ẹ̀ ọmọdékùnrin yìí sì béèrè lọ́wọ́ Owónífáàrí pé, ẹ jọ̀wọ́ sà, ǹjẹ́ ẹ lè fún mi ní obì kan nínú obì tẹ́ ẹ kó sílẹ̀? Owónífáàrí sì dáhùn pé, ìwọ ọmọ rádaràda yìí, ṣó o tiẹ̀ robì fún mi ni? Àbí kí ni bíbèrè ti obì lọ́wọ́ mi ti á jẹ́? Àti wípé obì yìí ṣe fún ọmọdé bíi tìrẹ o, àgbàlagbà bíi ti abá yìí lobì wà fún. Kó o kóra rẹ dànù kúrò níbí báyìí. Ọmọdékùnrin náà sì kúrò níbẹ̀ pẹ̀lú ìbànújẹ́ nínú ọkàn rẹ̀. Ó sì gba ilé rẹ̀ lọ. Fún bíi oṣù díẹ̀ síwájú, olóyè kan kú ní ìlú àwọn Owónífáàrí. Bẹ́ẹ̀ àwọn afọbajẹ àti ọba sì gbìmọ̀ pé àwọn ò wá ẹni tí ó nífẹ̀ẹ́ sí ipò yìí láti fi dípò olóyè tó kù yìí. Wọ́n pe gbogbo àwọn ènìyàn jọ, ṣùgbọ́n Owónífáàrí ló tayọ jù. Nítorí ní ti owó ni Owónífáàrí ló lówó jù nínú ìlú yìí, òun sì ni ọlá rẹ̀ pọ̀ jù. Ọba àti àwọn ìgbìmọ̀ rẹ̀ sì pinnu pé àwọn ò fi Owónífáàrí joyè yìí. Nígbà ó di ijọ́ oyè náà, ọba pe gbogbo àwọn ènìyàn jọ àti Owónífáàrí fúnra rẹ̀ tó dúró níwájú gbogbo ènìyàn láti jẹ oyè rẹ̀. Kí wọ́n tó bẹ̀rẹ̀ ìfinijoyè yìí, ọmọdékùnrin kan nawọ́ sókè láàrin èrò. Ó sì wí pé, kábíyèsí, kì í ṣe pé mo fẹ́ fi ọwọ́ pa idà yín o, ṣùgbọ́n ó ní ohun kékeré kan tí mo fẹ́ sọ nípa arákùnrin tó dúró yìí. Bẹ́ẹ̀ ọba sì wí pé, sọ ọ́ jẹ́ á gbọ́. Ọmọdékùnrin yìí sì tẹnu bọ̀rọ̀. Ó ní, ǹjẹ́ ẹ rí arákùnrin tó dúró yìí? Ahun àti ènìyàn burúkú ni arákùnrin yìí. Fún bíi oṣù díẹ̀ sẹ́yìn ni mò ń kọjá lọ ni mo rí arákùnrin yìí ní abẹ́ igi àràbà kan ní ẹ̀bá oko rẹ̀ tó sì ń fẹnu gé obì. Mo sì béèrè lọ́wọ́ rẹ̀ pé kó fún mi ní obì jẹ. Arákùnrin yìí sì kọ̀ jálẹ̀. Ó ní òun kò lè fún mi ní obì nítorí pé obì kì í ṣe fún ọmọdé bíi tèmi, pé àgbàlagbà ni wọ́n ṣe obì fún. Ọmọdékùnrin yìí sì jókòó. Bẹ́ẹ̀ ọba sì kọjú sí Owónífáàrí. Ó sì wí pé, Owónífáàrí, ó dẹ̀ gbèjà ara rẹ. Ọ̀rọ̀ lọ́mọ yìí sọ kalẹ̀ yìí. Báyìí ni Owónífáàrí ṣe bẹ̀rẹ̀ sí ní wò bí ìṣìgìdì tí ò lè sọ̀rọ̀. Ọba sì kọjú sí àwọn aráàlú àti àwọn ìgbìmọ̀ rẹ̀ pé, ṣé irú ọkùnrin ahun yìí la á fi jẹ olóyè wa bí? Bẹ́ẹ̀ gbogbo wọn sì pariwo pé, rárá o, a ò lè fi jẹ. Ọba sì pinnu ní ọkàn rẹ̀, ó sì pa á ní àṣẹ pé, gẹ́gẹ́ bí agbára tí a gbé sínú mi látọ̀dọ̀ wọn bàbá mi àti agbára àwọn ènìyàn, mo pa á ní àṣẹ gẹ́gẹ́ bí ọba ìlú yìí pé a ó yọ Owónífáàrí kúrò nídìí ipò oyè yìí, a ó sì wá ẹlòmíràn tó kúnjú òṣùwọ̀n láti fi jẹ oyè yìí. Bí Owónífáàrí ṣe gbọ̀nà ilé rẹ̀ lọ́nu, gbogbo àwọn aráàlú àti ọmọdékùnrin yìí sì bẹ̀rẹ̀ sí ní hógè pé tí obì ò bá kí ń ṣe fún ọmọdé, bẹ́ẹ̀ oyè ò sí fún àgbàlagbà o. Ìtàn yìí kọ́ wa pé kí a má máa ṣe ahun. Ó sì tún kọ́ wa pé ohun tí a bá gbìn la ó ká, kí a sì má fojú kéré ẹnikẹ́ni o. A ò ní rí jù báyìí lọ fún tòní. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ẹ̀yin kọ́ nínú comment section wa. Kí ẹ sì má gbàgbé láti sọ fún ọ̀rẹ́, ará àti ẹbí yín pé kí wọ́n máa wo ibùdó ìtàn
lórí Yorùbá Tales TV. Orúkọ tèmi ò sì yí padà, Olúwabùsáyọ̀ ọmọ Òdúyọmí ni. Èmi lọmọ òkè agbóbèjé, bèjé palẹ̀ rẹ̀ ó pàta. Èmi lọmọ òkúta gògògò lójúde abínúkú, abínúkú ò jẹ́ forí kan. Èmi sì lọmọ jàpárá akóbìbọsẹ̀, akórógbó bọjúgun. Èmi lọmọ bóòtù ọmọ ọ̀gá àjì, èmi lọmọ amírò ọjà sógi bí ẹran. Bí Elédùwà mi bá fẹ́, a tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.